To, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó ṣe mí léèmọ̀ púpọ̀. Mo ṣe program láti lè sọ àṣìṣe àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe. Mi ò rí threatening kankan lọ́dọ̀ oníṣẹ̀ṣe o. Oníṣẹ̀ṣe kankan ò threatening mi. Mo wá sọ àṣìṣe àti àwọn ọ̀nà tí àwa mùsùlùmí tá ń gbà lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn. Ẹ wá wo ìpè, ẹ wá tún wo ìpè àti àwọn voices tí àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn tí wọ́n ṣe, tí wọ́n pè mí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní threatening mi. Ẹ dákun, mo kàn fẹ́ sọ fún alálẹ̀ pé Islam tá ń ṣe yìí kì í ṣe Islam bàbá ẹnìkan o. Tẹ́ bá ti máa threatening àwọn tí kì í ṣe mùsùlùmí tàbí ẹ ti máa threatening àwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀. Ìwọ tó pè mí tó bẹ̀rẹ̀ sí ní threatening yẹn, wàá kàn dààmú, wàá kan àgbákò tààrà. Kí n tó máa lọ, kí n tẹ̀ tó máa sọ̀rọ̀ síwájú, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ fọ́ìsì yìí. Sí ọmọlúàbí kan tó fẹ́ràn àlàáfíà láwùjọ, ṣé ó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí? Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí ẹni tó pera rẹ̀ ní mùsùlùmí tó lóun pèpè sẹ́sìn. Irú àwọn mùsùlùmí báyìí àfẹ́rú wọn láwùjọ ilẹ̀ Yorùbá o. Irú àwọn mùsùlùmí báyìí wọn yẹ láwùjọ ẹranko nírú ẹni bẹ́ẹ̀. Ẹ gbọ́ fọ́ìsì yìí, mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Salaam alaikum. Mi tẹ̀lé ní salaam alaikum fún yín àfà because ẹ láti lọ padà wẹ̀ fún Islam ni. Nǹkan fẹ́ fẹ́lẹ̀ wọ́ọ̀nù yìí ni ó ti yé yín. Kí n dárúkọ yín, tí bá gbá ọmọ yín sórí program orí anywhere ó ti yé yín. Lè fọlọ́pàá lèmi ìlú ọba o, ìlú ọba lèmi wà o. Pẹ̀lú kan wọ́ọ̀nù yín for the last time. Ẹ má dá sí nǹkan tí ó kàn yín pa Islam mọ́. Nǹkan tí ó bá kàn yín, ó fi sí yín àbí Oòduà nation yín lè gbé dání. Ẹgbẹ́ lè yín o, mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni o. Kòkòrò tó ń fojú rí làwọn àwọn mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni. Ẹ gbọ́dọ̀ ká dá sí Islam ọ̀rọ̀ tí ó kàn yín. Ẹ gbọ́dọ̀ dá sí wọn ẹjọ́ lórí Yorùbá nation yín. Kò ní yé ọ. Mo tó sọ lẹ́ẹ̀kan, kò ní yé ọ. Kò ní yé ọ. Mo tó sọ lẹ́ẹ̀kan, ìlú ọba tó wà yẹn, orí ẹ ti dàrú. Orí ẹ ó ti dàrú. Ìwọ tó send voice yẹn tó ní kí n má dá sí ọ̀rọ̀ Islam mà, torí pé bàbá ńlá kú bàbá rẹ ló ní Islam. Torí pé ìran rẹ ló ní Islam, kò ní yé ọ lẹ́ẹ̀kan sí. Mo tó sọ, mo ní kò ní yí ọ lẹ́ẹ̀kan sí. Ẹ gbọ́ voice olórí burúkú olórí bú ara rẹ̀. Ẹ gbọ́ voice ẹ̀. Tó fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Salaam alaikum. Mi tẹ̀lé ní salaam alaikum fún yín àfà because ẹ láti lọ padà wẹ̀ fún Islam ni. Nǹkan fẹ́ fẹ́lẹ̀ wọ́ọ̀nù yìí ni ó ti yé yín. Kí n dárúkọ yín, tí bá gbá ọmọ yín sórí program orí anywhere ó ti yé yín. Lè fọlọ́pàá lèmi ìlú ọba o, ìlú ọba lèmi wà o. Pẹ̀lú kan wọ́ọ̀nù yín for the last time. Ẹ má dá sí nǹkan tí ó kàn yín pa Islam mọ́. Nǹkan tí ó bá kàn yín, ó fi sí yín àbí Oòduà nation yín lè gbé dání. Ẹjọ́ lè yín o, mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni o. Kòkòrò tó ń fojú rí làwọn àwọn mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni. Ẹ gbọ́dọ̀ ká dá sí Islam ọ̀rọ̀ tí ó kàn yín. Ẹ gbọ́dọ̀ dá sí wọn ẹjọ́ lórí Yorùbá nation yín. Mo ní kò ní yí ọ lẹ́ẹ̀kan sí. Ká yí ọ, ká yí àwọn tó ní ọ. Orí ẹ ti dàrú. Orí ẹ ó ti dàrú. Èmi sọ ọmọ àlè Yorùbá. Ìwọ lè jẹ́ ọmọ àlè Yorùbá. Tí n bá dúró lórí Yorùbá nation, ẹ̀tọ́ mi ni láti dúró láti ṣe Yorùbá nation. Ẹni ó bá wù kó ṣòṣèlú. Tí n bá ní mo fẹ́ ṣe Yorùbá nation, mo dúró lórí ẹ̀, mo sì wà lórí ẹ̀tọ́ mi ni. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mùsùlùmí. Bàbá ńlá kú bàbá rẹ ló ní Islam. Àbáwọn ìran rẹ ló ní Islam. So sẹ́rí ilẹ̀ Yorùbá tí a wà yìí, àwọn kan bẹ jẹ́ pé fáírọ̀sì ti wà nínú ọpọlọ wọn. Bó ṣe rí nìyẹn o.
àwọn kan bẹ jẹ́ pé virus ó ti wà nínú ọpọlọ wọn tó jẹ́ pé ẹ̀sìn ni wọ́n gbé dání kì í ṣe ẹ̀sìn wàláhì àwọn ẹlẹ́sìn wọ́n pọ̀ nínú àwọn atáàsọpá ń ṣe ẹ̀sìn nínú Islam àwọn èèyàn wọ́n fẹ́ bá wa ṣe Islam yìí àwọn irú àwọn olórí ibú báyìí ni wọ́n ń lé àwọn èèyàn sẹ́yìn irú àwọn olórí ibú ẹ̀dá báyìí ni wọ́n ń lé àwọn èèyàn sẹ́yìn wọ́n ń lé àwọn èèyàn sẹ́yìn pé mo tún jẹ́ mùsùlùmí nìyẹn o ẹ wo orú threatening voice message tó send sí mi ó ti sọ àwọn ọ̀rọ̀ tó burú jù báyìí lọ tó wà recorded ó sọ àwọn ọ̀rọ̀ tó burú jù báyìí lọ wọ́n kàn ní kí n play eléyìí fún yín pé òkòrò táà fún téèyàn ò lè fojú rí làwọn òun wà nílùú ọba o àti ìlú ọba tó wà o àti ibi tó wà àti wọ́n kò ní yẹ papọ̀ ṣé báwa náà kéré nú ayé ni àbí èdè rẹ̀ gbá ẹ mọ́ ni sáà kéré nú tó bá tó ọba tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọmọ ọkọ ní ìsọmọàlè lọ sórí platform lọ sórí Facebook tàbí kó lọ create page kó bọ́ síta gbogbo tó ń sọ yìí má gọ ghost ni ẹ you are just a ghost speaker you are just a ghost speaker lọ sórí page open page gbé ojú ẹ síta bẹ́ẹ̀ mi ṣe gbójú ara mi síta yìí wá rí pé ọmọ ọkọ làwọn àwa ìsọmọàlè ọmọ akẹ́sì ni wá àwọn ò ní gọ síbì kan máa sọ̀rọ̀ síta a máa gbójú ara gbogbo tá a bá fẹ́ sọ síyàn a máa jẹ́ kán mọ̀ pé àwa la sọ tí wọ́n bá fẹ́ proof pé ọmọ ọkọ ní ò kí n sọmọàlè tó bá fẹ́ proof pé olóríire ní ò kí n so lórí ibú tó bá fẹ́ proof pé ẹni ire ní ò kí n ṣe ẹni ìyà ẹni òsì tí ń dá wàhálà lẹ́nilẹ̀ Yorùbá gbé ojú ẹ síta gbé ojú rẹ síta kó wá sọ tó ń sọ yìí fún gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá kó wá sọ tó ń sọ yìí kí gbogbo àti mùsùlùmí nílẹ̀ Yorùbá káwọn náà orí kọ́mẹ́ntì sọ̀rọ̀ káwọn lè mọ̀ pé òun gbìjà wọn ká lè mọ̀ pé títí Islam ló ń ṣe Islam ni wọ́n ń ṣe yìí gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ tẹ́ ń dáwọ́ lálẹ́ tẹ́ ń bú òòṣà olóòṣà kí ni mo sọ mo ní kẹ́ ẹ má bú òòṣà olóòṣà mọ́ ẹ má bú Ọlọ́run àwọn kan mọ́ ẹ má bú Ọlọ́run ẹ fọ Ọlọ́run oníkálukú lẹ̀ ẹ̀rí ẹ̀ dẹ̀ wà dáadáa ẹ̀rí ẹ̀ wà dáadáa nínú Al-Qur'an tí ó bá sí ẹ̀rí rẹ̀ àwọn ò ní sọ jáde pé ẹ má bú Ọlọ́run wọn Kọ̀tádà rọ̀dí Allah ní olóògbà àdíìsì yẹn wá lọ́dọ̀ Ànábì Muhammad nígbàtí àwọn kan tí wọ́n lọ bá Ànábì Muhammad wọ́n lọ fẹjọ́ àwọn kèfèrí sùn Ànábì pé wọ́n ń bú Ọlọ́run àwọn kana li muslimuna yasubuna asnama li kuffar nígbàtí àwọn mùsùlùmí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú òòṣà tí wọ́n ń bú òòṣà àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n ń bú òòṣà tí wọ́n ń bọ àwọn wá lọ fayasubu likufaru la adwa bigeri elimin àwọn kèfèrí náà àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní máa bú Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bú Ọlọ́run àwọn sàábé ìyẹn l'Ànábì òsílà Muhammad wá gbọ́ fa anzalallahu wala tasubbu ladina yad'una min dunillahi a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala tasubbu ladina yad'una min dunillahi فيسبوا الله بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. سبب نزول àyà tí Ọlọ́run ti sọ pé kí àwọn kèfèrí ọmọ bú òòṣà pé ẹ̀yin náà ẹ má bú òòṣà wọn mọ́. wala tasubbu alladhina yad'una min dunillahi. wala tasubbu kì í ṣe yàsúbú wala tasubbu. wala tasubbu alladhina yad'una min dunillahi. Ọlọ́run bá ní la tasubbu ẹ má
má ṣe bú alladina yad'una min dunil àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run ayé Al-Qur'an ni Ọlọ́run dìdí wọ́ọ̀nù àwọn sàábé ni ayé ayé sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad pé kó wọ́ọ̀nù àwọn sàábé pé kí wọ́n má bú ẹni tí ó jẹ́ pé òkúta ní ń bọ lọ́sọ̀dọ̀ Ọlọ́run oníkànnàbí ọwọ́ ọ̀nù wọn kí wọ́n má bú wọn ẹni tó jẹ́ pé igi kan lọ́gbẹ́lére ló mú gẹ́gẹ́ bí pé Ọlọ́run tó ń rèé o pé kí Suratul An'am verse 108 Suratul An'am verse 108 ولا تسبوا الذين يدعون من دون الله Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé la tasubbu wa la tasubbu alladhina yad'una min dunillahi gbogbo ẹni tí bá ti ń pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run tí wà Ànábì gbà fún la tasubbu ẹ má bú wọn o ẹ má bú wọn فيسبوا الله عدوا بغير علم torí pé tẹ́ ẹ bá bú wọn fayasubulla adiwan bigeri ilmin àwọn náà máa bú Ọlọ́run yín padà torí pé wọn ní mọ̀ nípa Ọlọ́run tí wọn ní mọ̀ nípa Ọlọ́run yín ẹ̀yin lẹ mọ̀ bí Ọlọ́run yín ṣe bàbàrà tó lọ́kàn yín tẹ́ ẹ bá ti ń lọ fi ẹnu burúkú kan òòṣà wọn àwọn náà bú Ọlọ́run títí náà padà eléyìí là ń sọ eléyìí tí tá ń pariwo pé kí ló dé tí mùsùlùmí ó bẹ̀rẹ̀ ṣe wáàsí tí yóò máa bú Ọlọ́run àwọn kan kí ni reason sáwà lásán ni fúnra Ọlọ́run lọ́sọ́nà Al-Qur'ani bẹ́ẹ̀ so ṣé ó ti wá di ẹ̀ṣẹ̀ ká sọ ohun tí Ọlọ́run ọba sọ nínú Al-Qur'ani nínú ọ̀rọ̀ rẹ̀ ká sọ síta ní dẹ̀dẹ̀rìn òpònú yẹn ń sọ fẹ́mi ní sọ pé ohun kòkòrò táwọn òfojú rí kò ní yí ọ́ فيسبوا الله عدوا بغير علم so ká sọ fún yín pé kẹ́ máa dá ilẹ̀ Yorùbá rú ká ní kẹ́ máa bú òòṣà wọn káwọn náà lè bá máa bú ẹ̀sìn Islam so ká tú yín sílẹ̀ ká fún yín ní backup láti lè máa bú àwọn ẹlẹ́sìn míì káwọn ó lè bá máa bú Ọlọ́run títí wá padà mo sọ ọmọ tó tún sọ tí wọ́n bá fẹ́ ya ọmọ ọkọ tó ya ọmọ àlè wọn náà kò yẹ kó gọ síbì kan kò yẹ kó fi ṣe voice message lọ bọ́ sórí platform ìwọ náà ṣe lecture kanta lecture tí mo ṣe yẹn ṣe lecture kanta lecture tí mo ṣe yẹn lórí Facebook kárí ojú ẹ pẹ̀lú ẹ̀rí tó ní kẹ́ máa bú Ọlọ́run wa ẹ̀rí tèmi nìyẹn فيسبوا الله عدوا بغير علم so ṣe ẹn tí ẹ̀yin ń bú Ọlọ́run rẹ̀ so ọ̀nà àwa dákẹ́ kò ní retaliate padà by the time tó bá máa kọ́ sọ́pọ̀ máa retaliate bíbú tẹ́ ẹ bú Ọlọ́run títí ẹ̀ ọ̀nà tó máa gbà bú Ọlọ́run títí ọ máa ju bẹ́yìn ṣe bú Ọlọ́run títí ẹ̀ lọ lábí ń dáyé lẹ́kùn pé ẹ fi oníkálukú lẹ̀ pẹ̀lú ẹ̀sìn kàzálíkà zayyana likulli كذلك زينا لكل أمة عملهم Ọlọ́run ó ti ṣe ẹ̀sìn oníkálukú lọ́sọ̀ fúnra Ọlọ́run ló ṣe Islam lọ́sọ̀ fún wa ó dìdí ṣe Islam lọ́sọ̀ fún wa ni àwọn tí sì ń ṣe ẹ̀sìn míì náà fúnra Ọlọ́run ló ṣe ẹ̀sìn yẹn lọ́sọ̀ fún wa ìdájọ́ náà ò sí lọ́wọ́ ẹnì kankan bẹ́ẹ̀ ni ìdájọ́ àlùjánnà kò sí lọ́wọ́ ẹnì kankan
كذلك زينا لكل أمة عملهم. búlígàtù májílísì náà ní gbogbo ẹ̀ búlígàtù májílísì ní ọ̀nà àti wá jíjẹ náà ní ọ̀nà àti wá nǹkan jẹ ní ẹjẹ́ pèpè bìlì hikima wọ́n ní mọ̀ oyin sọ́tìlì hasana kìí ṣe ká máa fi lẹ́kṣọ̀ wa dá wàhálà alẹ̀ nínú ẹ̀sìn míì táwọn èèyàn wà máa retaliate kò wá ní mọ lọ́dọ̀ tí nìkan gbogbo tí ń jẹ́ ìran àfáà nílẹ̀ Yorùbá náà máa bá wí ẹ̀sìn Islam generally ni wọ́n máa fi ìntí Spain àti sẹ́tẹ̀yìn bá ṣe wọ́n ní fi bú ẹ̀yin nìkan mọ́ wọ́n máa fi bú Islam generally ẹ̀yin akéèrè igi bọ́bí ẹni wọ́n bá bí dáa nínú yín kó jáde kó tó bú Ọlọ́run ẹlòmíì ẹni wọ́n bá bí dáa nínú yín ìwọ jáde ìwọ dèdè ní tó ṣe voice message yẹn jáde kó bú Buhari pé èmi ò ní bọ́ bú wọn ìwọ gangan tó lọ dá wàhálà rẹ̀ lèmi ó bù kó tó sọ ìwọ tó lọ dá wàhálà rẹ̀ tó kéde rí sìn nígbà tó lọ ti wọ́ ọ̀nù wa kí ló dé tí ẹ̀yin gangan náà kọlu àlà Ọlọ́run. كذلك زينا لكل أمة عملهم كذلك زينا لكل أمة عملهم Ọlọ́run ti ṣe iṣẹ́ oníkálukú ẹ̀sìn oníkálukú ti sílẹ̀ sọ fúnra Ọlọ́run ló ṣe Islam lọ́sọ̀ fún wa ẹ̀sìn wa sì ń wù wá bọ́lọ́run ṣe gbé Islam kalẹ̀ ó wù wá lọ́jọ́ ká máa ṣe Islam fúnra Ọlọ́run ló fi àwa sójú ọ̀nà ẹ̀sìn Islam àwọn tí wọ́n wà lórí ẹ̀sìn Christianity ta ló fi wọ́n bẹ̀ ṣé wọ́n ló fi wọ́n bẹ̀ ni ṣé wọ́n ló fi wọ́n síbẹ̀ ni ta ló fi wọ́n síbẹ̀ ibi Ọlọ́run kankan wà ní àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ṣé wọ́n ló fi wọ́n síbẹ̀ ni fúnra Ọlọ́run ló ṣe bẹ̀ yẹn lọ́sọ̀ fún wọn kí wá ní ìṣòro wa kí ní ìṣòro rẹ oníkèmí òkè ń lọ wẹ̀ sí Islam ìyẹn ọ̀kan ọ̀ Islam ìṣẹ̀sìn bàbá ńlá fún bàbá rẹ̀ kìí ṣẹ̀sìn ràn rẹ̀ tó bá wá jẹ́ pé bá nàbí ṣe ṣe leléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ibú tí wọ́n ń dá wàhálà alẹ́ nínú Islam kàkà kí wọ́n máa fi ìwà àti ìṣe tó dáa pé àwọn èèyàn ṣẹ̀sìn wọ́n ń fi ọ̀rọ̀ burúkú àti ìwà burúkú wọ́n fi lé àwọn èèyàn kó nú ẹ̀sìn àwọn olórí ibú gbogbo. Innaka la'ala khuluqin azim. Man akhtaha tariq ẹni tó bá ti tà sí ọ̀nà dọ́là irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n ti tà sí ojú ọ̀nà. wọ́n ti tà sí ọ̀nà wọ́n dẹ̀ ti sọnù. ṣé uslub tí òṣèlú Muhammad fi pèpè sẹ́sìn ṣé lọ́pọ̀lọpọ̀ ń lò lẹ́nìí. tá a bá fẹ́ pèpè sẹ́sìn ẹ̀sìn pípèpè sí ó ní uslub wo ni wọ́n ń lò. gbogbo èèyàn lè ń kàfàrà gbogbo èèyàn ni ó máa ṣe gbogbo èèyàn lẹ́lẹ́bọ uslub wo ni wọ́n fi ń pèpè sẹ́sìn wọ́n lé gbogbo àwọn èèyàn kó ònú ẹ̀sìn tán ẹni tó ń bẹ́nu ẹ̀sìn igi tẹ́lẹ̀ wọ́n lé kó ònú ẹ̀sìn ẹ̀dẹ̀rẹ̀ wá pè mí kòkòrò táwọn òfò kí lọ fẹ́ ṣe kí ni Dáúdà rẹ fẹ́ dà èmi ò tí ì máa pọ̀ ń sọ̀rọ̀ o jíjáde tí mo kàn jáde mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn alákatakítí ẹ̀sìn yìí tí wọ́n ń dá wàhálà alẹ̀ àwọn ni wọ́n ń lé èèyàn kúrò nínú ẹ̀sìn o kì í ṣe pé ọ̀rọ̀ tó sọ yẹn náà ló ní wéètì tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kí àwọn èèyàn ó lè mọ̀ pé lóòótọ́ ni àwọn kan ń bẹ tí wọ́n ń dá wàhálà alẹ̀ tó yẹ pé ọkàn wù wọ́n láti máa dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ni. abáyínsọ ní kọ̀rọ̀
ṣe tán láti gbọ́ torí ìdí eléyìí a gbọ́dọ̀ wá gbangba láti tún wá bá yín sọ uslubu wo la fi pèpè sasin kazalika sayyana likulli ummatin amalahum. Ọlọ́run ti ṣe ẹ̀sìn oníkálukú ibi tọ́lọ́run fẹ́ tó oníkálukú sí ó ti sí lọ́sọ̀ fún gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Ànábì Muhammad sọ̀rọ̀ ẹ̀sìn títí wa ó ti sí lọ́sọ̀ fún wa gbogbo ibi tó ń kálukú wà fúnra Ọlọ́run ló ṣe ibi tó ń kálukú bára rẹ̀ lọ́sọ̀ fún oníná tó fi mẹ́sí ìwọ tó ń rò pé àfá Yorùbá nation ní mí tó di kọ́ mo ń ṣe tó di kọ́ ọmọ Yorùbá ní mí tí ó sì sí tí bàbá lákú bá bẹ́ẹ̀ nìkan ó fi mí ṣe lórí ẹ̀ ìwọ kọ́ lọ dáná ìwọ lọ fẹ́ ṣe iná rẹ lọ fẹ́ fi mí sí àbọ̀ àlìjẹ́nà tó fi mí sí wọ́n ròyìn àlìjẹ́nà fún wa ní ìgbàgbọ́ ló jẹ́ àgbàgbọ́ ìgbàgbọ́ tá a ní sọ́lọ́ ló jẹ́ àgbà pé wọ́n ti ròyìn àlìjẹ́nà pé àlìjẹ́nà ń bẹ o tí ẹni tó bá sí dáadáa ṣùgbọ́n ìgbà tá a rí gbàgbọ́ nú Ọlọ́run Allah àgbà bẹ́ẹ̀ wọ́n ròyìn iná èèyàn kan débẹ̀ rí ni èèyàn kan dàn rí tọ́pọ̀ tó bá sọ fún wa pé àlìjẹ́nà bó ṣe rí relé o ẹ sọ fún wa èèyàn kan dẹnu náà rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo àgbà pé òṣìṣẹ́lá Muhammad kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu ta ni fi Ọlọ́run nínú gbogbo àwọn ẹ̀yin dẹ̀dẹ̀rẹ̀ yìí a ní kẹ́ fi àwọn olóòsàlẹ̀ ẹ fi òsò olóòsàlẹ̀ ẹ má bú òsà olóòsà mọ́ ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú táwọn nígbàgbọ́ sínú nìyẹn ọwọ́ Ọlọ́run ló kádàrá wọn síbẹ̀ yẹn nígbà dọ́dọ̀ Ọlọ́run kẹjọ lọ máa ro àwọn àtọ́lọ́run kẹjọ àwọn náà dá wa Ọlọ́run ló dá wọn náà nígbà bá déwájú Ọlọ́run ìjọ́ tó bá wọ Ọlọ́run kó fi àwọn rọ tó bá wù wọn tó bá wọ Ọlọ́run kó fi àwọn náà rọ ìwọ ló wà jẹ́ pa sọ wà nínú àwọn pa Ọlọ́run ní reality amani tí wà lẹ́ wá pọ̀ tó báyìí àwọn Salafi 1990 àwọn Salafi 1990 ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín ẹ lọ ṣọ́ra yín gidi gan ẹ lọ ṣọ́ra yín gidi gan ẹ ṣọ́ra yín gan tí wọ́n bá jẹ́ pé bàbá tí ẹ bá bí ọ̀dá tó ìsọmàlè lọ́dọ̀ tó jẹ́ pé kì í ṣẹlòmíì lọ bá màmá rẹ̀ sùn tó gbé fún bàbá rẹ̀ gbé ojú ti ẹ jáde gbé ojú ẹ jáde irú tírẹ́tì tó tírẹ́tì lórí fóònù yẹn kọ́ wá sọ a máa sọ́lọ̀ ló ń jà fún òpònà bàbá rẹ̀ lóní Islam àbí ìran rẹ̀ fámìlì ẹ̀ lóní Islam kí má sọ̀rọ̀ lórí Islam mọ́ o kò ní yí ọ́ níbi ọba wà lọ́hùn so kì í ṣe gbogbo ẹni tó wà ní lókè òkun lóní làákàyè kì í ṣe gbogbo ẹni tó wà láàbùrọ̀dù ní làákàyè ẹ̀yin tẹ́ wà láàbùrọ̀dù ẹ má bínú àwọn tó ní làákàyè pọ̀ nù yín gan ṣùgbọ́n ara wọn àsáwọ̀ kan tó gbé wọn ní làákàyè kankan kò sí ọpọlọ ayé níbẹ̀ lórí ẹlòmíì ibi tó ń wá yìí o òkè òkun abroad ló ń wá o òun lè gbé family yín sórí social media òun lè ṣe tó wù fún yín ẹ lè rò mú o kò ní yí ọ mo tó sọ àní ò kò ní yí ọ sẹ pẹ̀lú èrò burúkú tó níyẹn a ní kẹ́ ẹ má bú òòṣà wọn mọ́ káwọn náà má bàa máa bú Islam padà ọlọ́run tẹ́tì tèmi àbí wèrè sí ẹni àwọn náà wá kéré nú ayé báyìí ni kò pé ládá gbogbo ẹ̀ sílẹ̀
ìdáwà náà ti pass through nínú ayé kọ́lọ́n tó sọ wádìí tó sọ wádìí yìí kìí ṣe kékeré kìí ṣe kéré mi. ẹlòmí àmọ́ akàmọ́ wo yẹn lọ́ọ̀kan kò mọ bí mo ṣe tó kò mọ bí mo ṣe má orí ẹ má dàrú fún ọ o. yá lọ ṣe wọ́ọ̀sì ẹ o lọ ṣe wọ́ọ̀sì rẹ o wọ́ọ̀sì tó bá fẹ́ ṣe tètè lọ ṣe o. wọ́ọ̀sì tó fẹ́ ṣe mo ti play voice ẹ̀ èèyàn kan ní kí n jẹ́ káwọn gbọ́. Salaam alaikum. Mi tẹ̀lé ní salaam alaikum fún yín àfà because ẹ láti lọ padà wẹ̀ sínú Islam ni. Ikọ̀ fẹ́ fẹ́lẹ̀ wọ́ọ̀nù yìí ni ó ti yé yín. Kí n dárúkọ yín tí bá gbá ọmọ yín sórí program orí anywhere ó ti yé yín. Lè fọlọ́pàá mímí lọ bá o, ìlú ọba lèmi wà o. Òní kan wọ́ọ̀nù yín for the last time. Ẹ má dá sí nǹkan tí ó kàn yín pa Islam mọ́. Nǹkan tí ó bá kàn yín. Ó fi sí yín àbí Oòduà nation yín tẹ́ gbé dání. Ẹgbẹ́ lè yín o, mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni o. Kòkòrò tó fojú rí làwọn àwọn mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni. Ẹ gbọ́dọ̀ ká dá sí Islam ọ̀rọ̀ tí ó kàn yín. Ẹ gbọ́dọ̀ dá sí wọn. Ẹjọ́ lórí Yorùbá nation yín. Ṣé a rí pé wèrè lélẹ́yìí wàláì wèrè lọ́jọ́ wàláì wèrè lọ́jọ́ kí n dó lórí Yorùbá nation mi ṣé a rí pé wèrè lélẹ́yìí jọ ọmọ tí ò níran ẹni ẹ ti sẹ̀kú òǹlé látọjọ́ tó ti lọ kí ló rí kó jọ níbi tó wà ó ń sorí ibú kiri nílùú ọba tó lòun wà ó wà nílùú ọba wọ́n fẹ́ máa dalẹ̀ Yorùbá rú ṣé rí pé wèrè lélẹ́yìí jọ ó wà nílùú ọba àwọn ń ta òkò sílé pé kí ilé ó máa dàrú kí ilẹ̀ Yorùbá ó máa dàrú ṣé rí pé wèrè lélẹ́yìí jọ àwa wà gbà fún ilé làwa wà ilẹ̀ Yorùbá làwa wà ìdààmú tí wọ́n dààmú lọ ilé ọba yẹn ìwọ dààmú lọ ilé ọba ni ẹni àníyàn rẹ̀ bá dá yóò rí èrè kó wálé àníyàn ti ọ̀dà kọ́lọ̀ jí orérè kó wálé ni. ẹ bá wa tẹ love like. كذلك زينا لكل أمة عملهم. ẹ bá wa tẹ love like. ẹ mọ bá wa like program yìí. Salaam alaikum fún yín àfà because ẹ láti lọ padà wẹ̀ sínú Islam ni. Ikọ̀ fẹ́ fẹ́lẹ̀ wọ́ọ̀nù yìí ni ó ti yé yín. Kí n dárúkọ yín tí bá gbá ọmọ yín sórí program orí anywhere ó ti yé yín. Lè fọlọ́pàá mímí lọ bá o, ìlú ọba lèmi wà o. Òní kan wọ́ọ̀nù yín for the last time. Ẹ má dá sí nǹkan tí ó kàn yín pa Islam mọ́. Nǹkan tí ó bá kàn yín. Ó fi sí yín àbí Oòduà nation yín tẹ́ gbé dání. Ẹgbẹ́ lè yín o, mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni o. Kòkòrò tó fojú rí làwọn àwọn mi fi lè wọ́ọ̀nù yín ni o. Mi fi lè wọ́ọ̀nù yín ni. Ẹ gbọ́dọ̀ ká dá sí Islam ọ̀rọ̀ tí ó kàn yín. Ẹ gbọ́dọ̀ dá sí wọn. Ẹjọ́ lórí Yorùbá nation yín. ẹ ṣeun jàre gbé ẹdẹ bá mẹtẹ love like yẹn ẹ ṣeun yọ yẹ kò ní yẹ lẹ tó bá bí ọdá ẹni bá bí dánú yín kó tó bú òòṣà wọn ẹni bá bí dánú yín kó tó dá wàhálà kan sílẹ̀ aláǹtà sọ nìyẹn o àwọn tí wọ́n ń dá wàhálà ẹ̀sìn yìí sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ dá wọn mọ̀ o wọn á kárí bọnú ni o ìwọ náà gbójú síta máa bọ̀ ní Nàìjíríà kí gbogbo ayé orí ọ ká mọ̀ pé lágbájá ló dá wàhálà alẹ̀ kò ní yí ọ ẹ̀yin olórí ibú gbogbo yìí ọlọ́jọ́ kò sí abroad ọlọ́jọ́ kò sí abroad ó ń tafà sí sílẹ̀ Yorùbá kílẹ̀ Yorùbá máa dàrú kógun ẹ̀sìn ọ̀sẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbèrò kógun ẹ̀sìn ọ̀sẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin lógún ó gbé lọ tìrantìran gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà tẹ́ ń gbèrò tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ pé
kí ogun ẹ̀sìn ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin lógún máa gbé lọ tìrantìran. Ó lọ jókòó sókè òkun, ó jókòó sókè òkun, ó ní dandan àbí kí wàhálà ó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àwádẹ ń sọ pé látàṣubú asnamahun, ẹ má bú òòṣà wọn. Látàṣubú asnamahun, ẹ fi òòṣà wọn sílẹ̀, fún Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Wala tasubbu alladhina yad'una min dunillahi fayasubbu Allaha bighayri ilmin kazalika zayyana likulli ummatin amalahum summa ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'malun. Wala tasubbu alladhina yad'una min dunillahi. Àyà fún Ọlọ́run ló sọ pọ́nbélé. Wala tasubbu alladhina yad'una min dunillahi. Ẹ má bú òòṣà wọn, àwọn tí ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ní ẹ má bú ohun tán ń pè. Ẹ má bú wọn, ẹ má bú ohun tán ń pè. Ẹ pèpè pẹ̀lú ikima kò dìgbà tó bá tó bú Kírísítẹ́nì. Kẹ́ntì ó gba Islam tó lè gba Islam. Wàhálà lẹ̀ ń dálẹ̀. Kò sì gbà tó bá tó bú òòṣà. Kí ẹni tí ó gba Islam tó gba Islam, ẹ kàn ń dá wàhálà alẹ̀ ni. Ẹ̀yin náà lẹ́bùn, ẹ̀yin náà lẹ́ tó ń gba sóégún lọ́wọ́ wọn o. Ẹ̀yin náà lẹ́ tó ń gba oko àrá. Oko tí àrá fi pagi. Ẹ̀yin náà lẹ́ tó ń lọ bèèrè lọ́wọ́ wọn o, lẹ́ tó ń lọ gba oko tí àrá fi pagi lọ́wọ́ wọn o. Igi tára pa, ẹ̀yin náà lẹ́ ló ń gbà lọ́wọ́ wọn o. Ẹ̀yin náà lẹ́ ló ń gbà lọ́wọ́ wọn o. Wala tasubbu alladhina yad'una min dunillahi. الذين يدعون من دون الله Òkúta ọ̀rọ̀ mo kí. فيسبوا الله بغير علم. Àwọn tí wọ́n ń dá wàhálà alẹ́ yìí, àwọn alákatakítí inú wa ni o. Àwọn alákatakítí, àwọn bàbá wa ń ṣe wáàsí lánàá. Wáàsí wọn ò dá wàhálà alẹ́ o. Àwọn tí wọ́n pera wọn ní Sàràbíyà 1990, àwọn alákatakítí, àwọn extremist, àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ pèpè sẹ́sìn ni, ṣùgbọ́n ìpèpè wọn bìjáàlì ni, pẹ̀lú àìmọ̀kan ni wọ́n ń pè. Òkúta ọ̀rọ̀ mo kí yín púpọ̀. Lẹ́yẹ̀ sí hùsùdù mọ́ àlìjálì. Èèyàn ò ní sọ pé òun fẹ́ máyé kékeré, káìmọ̀ kí ó sì wà lára rẹ̀. Báwo ló ṣe fẹ́ ṣe? Ẹni tí ó pèpè sínú Islam, Ọlọ́run jẹ́ kó yé pé ẹni tó bá bá pèpè sínú Islam, orí rẹ̀ gbọ́dọ̀ pé. Àwọn èèyàn ń pèpè lénìí láì mọ ùsùlùmù tó yẹ kán fi pèpè. Wọ́n fẹ́ pe àwọn èèyàn ni, wọ́n wá ń lé àwọn èèyàn sẹ́yìn. Wọ́n ń lé àwọn èèyàn sẹ́yìn. Ẹ̀rọ irú ọ̀pọ̀nà, irú dèdèrè, akíndánidání tó pè mí nísìnyí. Tó bá jẹ́ pé ẹni tọ́kàn jẹ́ ordinary Muslim tí kì í ṣe àfáà, ẹ rí pé wọ́n ti lérú ẹni bẹ́ẹ̀ kóònù ẹ̀sìn. Torí yóò mọ̀ pé kíla gbé kíla jù. Tẹ́lẹ̀ fi ń tẹ́tì mi, sí Islam náà, yóò mọ̀ wù ìmájì pé ṣé Islam kan náà lè ní àtẹ́lẹ̀ sí Johnson báyìí. Àwọn ọmọ rí ẹ̀sìn yẹn sí nǹkan mi. Kí ni mo sọ? Pé kàzálíkà sáyàná likulli ummati. Fún Ọlọ́run ló ṣe ẹ̀sìn oníkálukú lọ́sọ̀ fún. Bó ṣe ṣe Islam lọ́sọ̀ fún wa, ó ṣe òòṣà lọ́sọ̀ fún àwọn olóòṣà náà. Bẹ́ẹ̀ náà ló ṣe ìlànà ẹ̀sìn míì náà lọ́sọ̀ fún wọn níbẹ̀.
bí ẹ̀sìn títí wá ṣe wà ń tó dáa lójú wa tí ọ̀sẹ̀ sì tó dáa tó òun náà ni àwọn kìrìsìtẹ́nì ẹ̀sìn tí wọn náà dáa lójú wọn tó wù wọn tí ọ̀sẹ̀ sì tó dáa tó lọ́dọ̀ sí tiwọn náà bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ oní ọlọ́run mi là onífá ẹ̀sìn tiwọn náà ó dáa lójú wọn o kò sí ẹ̀sìn tó dáa tó ẹ̀sìn wọn lójú wọn. kàdálíkà sáyànà ní kúnlé ọmọdé ẹmẹ́làwọn fúnra ọlọ́run ló ṣe ẹ̀sìn oníkálukú lọ́sọ̀ fún un bẹ́ẹ̀ fúnra ọlọ́run ló ṣe ẹ̀sìn oníkálukú lọ́sọ̀ fún un bẹ́ẹ̀. ẹnìkan kì í ṣe bí ọlọ́run nígbà tá a bá déwájú ọlọ́run ìtọ́lọ́run bá fẹ́ yọ kúrò ìtọ́ bá fẹ́ fi kún fúnra ọlọ́run ní ọmọ ṣe yẹn kìí ṣe wọ kìí ṣe mi búlígátù májílísì ni ó ní gbogbo ẹ̀ ẹ má jẹ́ ká fi ẹ̀sìn dá wàhálà alẹ̀ ìdí jẹ́ ẹ̀sìn láàrin ẹrú àti olúwa rẹ̀ ni lọ́wà ṣé gbogbo ẹni tí ń ṣe aláwọ̀ ṣé gbogbo ẹni tí ń ṣe aláwọ̀ náà lọ gbà lórí gbàgbọ́ dọ́kàn ṣé gbogbo ẹni tí ń pe Jésù lórí gbàgbọ́ dọ́kàn ṣé gbogbo ẹni tí ń ṣe so láàrin ẹrú àti ẹni tí ó jẹ́ olúwa ẹrú òní tí ń jẹ́ ẹ̀sìn wà ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹ̀sìn ni ẹ̀sìn lọ̀pọ̀lọpọ̀ ń ṣe ẹ̀sìn torí pé kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá ọ̀pọ̀ tó gbé ẹ̀sìn rù ń ṣe bí síntì kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá ẹ lọ wo kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kódà ṣètò ẹlẹ́tọ̀ tẹ́lómi ti jẹ ṣe ńlá sọ ni àbí ọ̀pọ̀ tẹ́lómi bá dá okòó papọ̀ tí wọ́n ti gba tí wọ́n ti tẹ̀ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ kan ti mú kó lọ́nà so kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá pariwo ẹ̀sìn níbo la fi humanity sí ẹ̀sìn ṣíṣe láì bá sí humanity wà láì òfo ni òfo gbáà ni kí láǹfààní ẹ̀sìn tí wà rí ọ̀dá aláwùjọ kí láǹfààní ẹ̀sìn táwọn èèyàn ń sá fún ẹ láwùjọ kí láǹfààní ẹ̀sìn tó ń ṣe tó ń wúlò khairu nas man yanfa'u nas khairu nas man yanfa'u nas ẹni tó lóore nínú èèyàn lẹ́tí ń ṣàǹfààní fún ọmọnìkejì tí ń ṣàǹfààní fún èèyàn ọgbẹ́sìn dání lóòótọ́ mélòó nínú ẹbí ní ló ń jàǹfààní ẹ mélòó láwùjọ ní jàǹfààní ẹ mélòó èèyàn ní jàǹfààní ẹ sẹ́sìn wa ló ń ṣe àbẹ́sìn ìwọ tó ń pariwo ẹ̀sìn ṣùgbọ́n tó ní àǹfààní kankan tí ń jáde látara rẹ sọ́dọ̀ ọmọnìkejì ẹlẹ́sìn ni ọ́ òyìṣẹ́lẹ́sìn ẹlẹ́sìn ni ẹ Nàìjíríà kí ló kó mórílẹ̀-èdè débi ó dé ẹ̀yẹ jẹ́ àtànra wa kí ló kó bá orílẹ̀-èdè yìí débi tó dé lẹ́ni ọ̀rọ̀ ẹ̀sìn òun ló bà orílẹ̀-èdè yìí jẹ́ débi tó dé lẹ́ni ní gbogbo àgbáyé mọ́sálásí tí ń bẹ ní Nàìjíríà àti chọ́ọ̀chì tí ń bẹ ní Nàìjíríà
country wo nírú ẹ̀ wà. Kí ni outcome? Oníkálukú ti mọ ẹ̀sìn tí ń ṣe. Ẹ jẹ́ á fi humanity ká lo humanity láàrin gbogbo tí ń jẹ́ ìran Yorùbá kó ní kálukú ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ dúró lórí ẹ̀sìn rẹ̀ torí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ẹ̀sìn ni tá a bá ń bá lọ bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ò ní dàgbàsókè ẹ má jẹ́ atanra wa. كذلك زينا لكل أمة عملهم I fear nobody o lẹ́yìn Ọlọ́run tó dá mi. Lẹ́yìn Ọlọ́run tó dá mi. Eléyìí tá a ti sọ yìí mo dúró lórí ẹ̀. Ìwọ tó bá fẹ́ ṣe wáàsí ẹ in a neutral ground. Má dá wàhálà ẹ̀sìn sílẹ̀, má bú ẹ̀sìn kankan. Má bú ẹ̀sìn kankan. A ṣe máa bú òòṣà wọn, kí ló ń bú òòṣà wọn sí? Wàá ṣe máa bú Ṣàngó wọn, kí ló ń bú Ṣàngó wọn sí? Èwo ń tiẹ̀? Tí wọ́n bá fẹ́ dá wàhálà lẹ̀ tó ìwọ ìbáṣọ lórí ibú ẹ̀dá láti dá wàhálà lẹ̀. Èwo làbùrọ̀ ọmọ bú òòṣà olóòṣà nígbà Ọlọ́run ti wọ̀nù wọn náà Quran. ولا تسبوا الذين يدعون من دون الله Nígbà Ọlọ́run ti wọ̀nù wọn náà Quran. يسبوا الله عدوا Bighairi ilmi كذلك زينا likulli ummatin amalahum. Ọlọ́run ti fún Ọlọ́run lọ́wọ́ ọ̀nà wọn náà Quran. A jẹ́ pé wọ́n gan ìwọ lọ kọlu àlà Ọlọ́run tó bá fi bú Ọlọ́run wọn. Tó bá fi bú Ọlọ́run wọn tí wọ́n bá fi bú Ọlọ́run wọn padà ìwọ ló ní ẹ̀ṣẹ̀ rẹ̀. Àwọn náà sì kàn lábùkù torí pé ìwọ lọ dá wàhálà lẹ̀. Ọlọ́run ti wọ ọ̀nà ẹ. Kí ló dé tí wọn náà gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu? Kí ló dé tẹ́ gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu? Ọlọ́run ti mọ aburú tó máa ti di kẹ́ máa bú òòṣà wọn Ọlọ́run wọn. Ó ti mọ aburú tó máa ti bẹ̀ jáde ló fi wọ ọ̀nà ẹgbẹ́ ẹ wá o. Mo ti fi sí ọ̀nà títí o. Àwọn náà ti wà ní títí wọn. Ẹ má bú Ọlọ́run tí ẹ fi wọ́n lẹ̀ sí títí wọn. Ẹ̀yin náà ẹ mójútó tí. Ẹ jẹ́ apolówó ọjà títí wa ní. Kò sí tó kàn wá pẹ̀lú ọjà ọlọ́jà míì. Àbí àwa ní ká polówó ọjà títí wa. Ẹ fọjà ọlọ́jà alẹ̀. Mẹ́mẹ́tẹ́ mi ń tà lọ dá o ẹ dákun àkàrà tí tántà ń bẹ̀ yẹn ẹ má ra o àkàrà yín ọ̀dá o èwo ń tiẹ̀. Gẹ́gẹ́ bó ṣe rí nìyẹn náà o. Ẹ jẹ́ àpolówó ọjà títí wa. Oníkálukú polówó ẹni tí ń ta mẹ́mí kó polówó ẹ̀ ẹni tí ń ta àkàrà kó polówó ẹ̀ ẹni tí ń ta ẹ̀kọ́ náà kó polówó ẹ̀. Ní tó bá wu ọmọnìyàn ẹni ó bá jẹ́ pé mẹ́mí ló fẹ́ rà yóò wá rà nígbà tí polówó rẹ̀ bá dùn mọ́ létí. Ẹni ó bá jẹ́ pé àkàrà ló fẹ́ jẹ yóò lọ jẹ tó bá jẹ́ polówó alákàrà náà ló dùn mọ́ létí. Ẹni ó bá sì jẹ́ pé bóyá dùndú ló fẹ́ jẹ tó bá gbọ́ polówó dùndú tó bá jẹ́ pé yẹn náà ló wù. Ìyókù dìgbà tá a bá dọ̀dọ̀ Ọlọ́run. Ìyókù ó dìgbà tá a bá dọ̀dọ̀ Ọlọ́run. Ẹnìkan kọ́ ni ó ṣèdájọ́ ẹnìkan. We need to understand. I need the understanding. Ẹlòmíì fẹ́ ṣe wá sí lóòótọ́. Ṣùgbọ́n Islam ti fi ń ṣe wàhálà ẹ̀sìn ní dálẹ̀. Islam ọ̀nà tẹ́lòmíì ń gbà ṣe wá sí ọbẹ̀ ṣe wá sí lóòótọ́. Ṣùgbọ́n kò mọ Islam téèyàn fi ń ṣe wá sí.
زينا لكل أمة عملهم. ẹ jẹ́ á lọ sọ́ra wa o gbogbo ẹ̀yin alákatakítí nínú Islam ẹ ṣọ́ra yín eléyìí tẹ́ ẹ dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ó tó gẹ́ eléyìí tẹ́ ẹ bú òòṣà olóòṣà tó gẹ́ eléyìí tẹ́ ẹ bú ọlọ́run ẹlòmíì ó tó gẹ́ gbogbo ẹ tí bá ń ṣerú ẹ lọ jáwọ́ tó bá bú ọlọ́run ẹlòmíì tí mo dẹ̀ rí with evidence ìbínú ọkàn lábùkù mọ́ tó sọ ìwọ tó ṣe fọ́ ìsìn yẹn tó fẹ́ ṣe tán bá bí wọ́n dáa lọ bú ọlọ́run ẹlòmíì kí n rí evidence kí n rí kọ́ ọ̀dẹ̀ gbójú ẹ̀ síta ghost ni ọ́ má hide you don't need to hide your identity má hide your identity ẹ gbójú ṣé bẹ́ẹ̀ mi gbójú síta gbogbo tí mo sọ ní èsì mo gbójú mi síta ìwọ náà gbójú ẹ̀ síta tó bá jẹ́ pé ọmọ ọkọ ní ọ́ tó yìí bá sọ máa lè tó ọmọ tó ń ṣe tó jẹ́ pé lóòótọ́ lọ fẹ́ jà fọlọ́hun ìwọ náà máa bọ̀rọ̀ social media gbójú ẹ̀ síta kárí ọ̀ ṣùgbọ́n máa lè ní ọ́ gbójú síta ghost ní ọ́ ghost speaker ní ọ́ ghost speaker ní ọ́ ọ̀nà àtijẹ́ ni wọ́n ń sán kìí ṣe pé wọ́n fẹ́ jà kìí ṣe pé bọ́yá ẹ̀sìn yẹn náà kìí ṣẹ̀sìn yẹn náà ni kìí ṣe ẹ̀sìn ló ń jà fún tó bá náà ọ̀nà àtijẹ́ títí ẹ lọ fẹ́ kó dí ọ̀nà àtijẹ́ títí ẹ lọ fẹ́ kó dí kìí ṣe tó bá jẹ́ pé torí ẹ̀sìn ni ó yẹ kó jáde ṣe tọ́lọ́run tí ìrẹ́ bá fẹ́ bí àmúwádìí wà ń fún sí kan ni ẹni ọba fẹ́ ṣe tọ́lọ́run wà á ṣe tọ́lọ́run tán yẹ́nyẹ́ ọmọ ajúpájú sẹ́lẹ̀ wà ọmọ àsìlámà fọ́lọ́ntán pátápátá yẹ́nyẹ́ ṣùgbọ́n kìí ṣe tọ́lọ́run lọ fẹ́ ṣe búnígàtù májílísì ni ọ̀nà àti jẹ́ ti ẹ lòun roko síndì tó bá fẹ́ ṣe tọ́lọ́run tó yẹ́nyẹ́ wọ́n náà lọ create platform wà á máa pèpè gbogbo ọlọ́mọ ẹ̀rọ tó ń sọ yẹn máa sọ lórí ayélujára tí gbogbo èèyàn máa gbọ́ káàdọ̀ àwọn máa fún ọ lésì ìrẹ̀gbẹ̀ má pè mí privately ma tó bá tún padà pè mí privately kò ní iye mo tẹ̀ ti block ẹ náà mo ti block ẹ tó ẹranko ní ọ́ ẹranko ní ẹ́ so torí ìdí eléyìí ilẹ̀ Yorùbá kò ní dàrú Àmín. ilẹ̀ Yorùbá kò ní túká Àmín. ilẹ̀ Yorùbá kò ní dàrú pẹ̀lú ògo Ọlọ́run Àmín. àwa tí a jẹ́ mùsùlùmí Ọlọ́run dákun ẹni tá fi sọ pé a ṣe Islam mọ́ Ọlọ́run má jẹ́ kó bá wa Àmín. ẹni tí ó bá wa tá fi sọ pé a ṣe Islam mọ́ Ọlọ́run má jẹ́ kó bá wa Àmín. ṣùgbọ́n ẹnìkan kan ọmọ dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ní táwa ń pariwo nìyẹn ayakumullah aláàjì ọmọ alájà àṣẹ́wò fáhárùlẹ̀ ulama káfàtà rí wọlé ìṣọ̀kan Ọlọ́run bá yọ́ yẹ kẹ́mi yóò gùn àárín pẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn òun lélẹ́yìí ẹgbọ́ Salaam alaikum. Mi tẹ̀lé ní salaam alaikum fún yín àfa because ẹ láti lọ padà wọ ẹ̀sìn Islam ni. Ikọ̀ fẹ́ fẹ́lẹ̀ wọ́ọ̀lù yìí ni ó ti yé yín. Ṣé dárúkọ yín tí bá gbá àwọn yín sórí program orí ẹ̀sìn yẹn?
ó ti yẹ lè fọlọ́pàá mímí lọ bá o ìlú ọba lèmi wà o ọdún kan wọ́n lù yín for the last time ẹ má dá sí nǹkan tí ó kàn yín pa ìsìlámù nǹkan tí ó bá kàn yín ó fi sí yín àbí Oòduà nation yín lè gbé dání ẹjọ́ lè yín o mi fi lè wọ́ọ̀nù yín ni o mi fi lè wọ́ọ̀nù yín ni o kòkòrò tó fojú rí làwọn àwọn mi fi lè wọ́ọ̀nù yín ni o mi fi lè wọ́ọ̀nù yín ni ẹ gbọ́dọ̀ dá sí ìsìlámù tí ó kàn yín ẹ gbọ́dọ̀ dá sí wọn ẹjọ́ lórí Yorùbá nation yín. kò ní yí ọ tán bá bí wọ́n dáa sọ̀rọ̀ egéèsì òòṣà wọn tàbí kó sọ̀rọ̀ egéèsì ẹlẹ́sìn kan kó bú ọlọ́run ẹnìkan tàbí kó bú òṣèyàn kan tó bá jẹ́ ọmọ ọkọ wọ́n tó bá fẹ́ ṣe fídíò yẹn jáde tán ni o kọjá ká dá ẹ mọ́ o àwa ìsọ máa lé o àwa ìsí ìsàrógunsá àwa ìsàrógunsá tó bá bí wọ́n dáa tó bá bí ọ dáa wàá máa kó jura wọn lọ tó ó ṣe jẹ́ nìyẹn o arákùnrin náà kọ́ lọ sí wọ́ọ̀sì rẹ̀ so ọlọ́run ní dá wa láàmú gbogbo àwọn táwa lórí platform lálẹ́ yìí ẹ jẹ́ àṣẹ rẹ̀ ká ṣe program yìí dáadáa ọlọ́run bá ò ní fi wá sílẹ̀ àánú ọlọ́run máa bẹ́ni kọ̀ọ̀kan wa gbé a máa bá àánú ọlọ́run pàdé ọlọ́run máa ṣe dáadáa fún wa bá tó di ọjọ́ mẹ́ta bá tún ní àwọn nǹkan mẹ́tì owó tó ṣe kókó tá a fẹ́ bára wa sọ ẹ tún máa pàdé wa ní orí program so ọlọ́run bá wọn dó tiwa adéyẹmọ adémọ́lá ọlọ́run bá yóò dó tẹ́ni kọ̀ọ̀kan wa o a ní pàdé ayọ̀ ẹ já sí a program yìí dáadáa sórí gbogbo platform kó lè bá dé àwọn àbí tó bá yẹ kí ó dé ẹnu lásán ní ń jà kò tó bẹ́ẹ̀ bí baba ńlá kú bàbá ẹ̀dá tó ń bá tó bẹ́ẹ̀ kó lọ kó bọ́ sórí platform kó náà ṣe bí mo ṣe ṣe yìí kó wá bu olóòṣà kan tàbí kó wá wo reaction mi àti tí mi náà ṣe lórí ẹ̀ torí pé ọ tàpá sí òfin Ọlọ́run ni àwa náà wà dojú ogun kọ pé kí ló dé tíwọ náà tó tí ọ̀sà tó lọ ààlà Ọlọ́run tó kọjá ààlà Ọlọ́run ti fi ààlà kalẹ̀ náà fún Ọlọ́run ló fi ààlà kalẹ̀ pé látàṣubú àsìnàmáhùn ẹ má bú òòṣà àti tiwọn náà látàṣubú lẹ̀dínà yẹ̀dẹ̀ ọ̀hún náà min dunillahi so fún Ọlọ́run ti fi ààlà kalẹ̀ fún wa